gbogbo ìwọ tó jẹ́ wípé o ò fẹ́ fojú sunkún ọmọ o sì fẹ́ jèrè ọmọ láyé o sì fẹ́ kọ́mọ rẹ kó di dàkudà o fẹ́ kọ́mọ rẹ kó di tọ́ọ̀gì àbáwọn tí wọ́n mọ̀ wá káàkiri tó dẹ̀ fẹ́ pé ó jẹ́ pé nílùú rẹ àwọn unnecessary riot àwọn kan tí ò tó nǹkan tí ọmọ di wàhálà wàá gbọ́rọ̀ yìí gbogbo àwọn ọmọ secondary school káàkiri ilẹ̀ Yorùbá báyìí 75% wọn ìní wọn ti wà nínú cortis 75% wọn tàbí ká sọ pé 80 òun ló jẹ́ pé ilé ọtí ilé fàájì lẹ́ẹ̀tì máa bá wọn tó jẹ́ wípé wọn ti ẹ̀ gbọ́ràn sáwọn tíṣà lẹ́nu mọ́ tẹ́gbẹ́ jíjà wọn bá sọ̀rọ̀ lúlù òun ni wọ́n lù wọ́n ní public school ni mò ń sọ yẹn o torí private school kò fàyè gbárù nǹkan báyẹn wáyé tó wá sí jẹ́ pé public school yóò mọ̀ fàyè gbárù nǹkan báyẹn kì í ṣe gbogbo èèyàn ló ní owó àti rọ́mọ ní private school kí ni ìjọba wò tó fi di wípé kò wá sí opportunity mọ́ fún àwọn ọmọ public school ju pé kí wọ́n mọ̀ ṣe jàgídíjàgan lọ tí wọ́n bá ṣe spọ́ọ̀tì pé ẹ bá lọ bẹ̀ wọ́n na tíṣà wọ́n nara wọn àwọn ọmọ yẹn wá ti wá worst ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ higher institution làwọn èèyàn máa ń bẹ̀rù pé àwọn ò ní wọ́n ní nǹkan báyìí tí wọ́n ń ṣe wọ́n ní nǹkan báyìí tí wọ́n ń ṣe ní táwọn ọmọ secondary school dánwò ní ìsìn ó ti ju táwọn ọmọ higher institution lọ tó o bá lọ́mọ rẹ lọ sí public school má gbàgbé páwọn ọmọ rẹ tí wọ́n ń lọ private àtàwọn tí wọ́n ń lọ public school yìí wọ́n jọ ń gbàdúgbò ni o wọ́n jọ ń gbénùlú ni o wọ́n jọ máa relate ni o tọ́mọ rẹ bá lọ sí private school kò sí private house tọ́mọ rẹ ń dágbé o yóò kọjá ní public níbi táwọn èèyàn wà yóò lọ sí àárín àwọn èèyàn nígbà tọ́mọ rẹ bá ń bárù àwọn èèyàn báyìí pàdé báwo ni ní ìsìn pẹ bá lọ secondary school ọmọ secondary school tí ò ṣe yahoo ní ìsìn ọ̀pọ̀ èmi ti ráwọn ọmọ secondary school tí wọ́n sọ wípé in fact even káwọn olówó ọjọ́ méjì káwọn sáà ti ṣe yahoo àbíjọ́ mẹ́ta káwọn òkú bíi tí wọ́n ti wà desperate dé àwọn teacher wọn ò lè ná ọmọ school mọ́ láyé ìjọhun tí wọ́n ṣe máa tí táwa wà ní school tí wọ́n máa ń nà wá àmọ́ ń bẹ̀rù teacher tí wọ́n bá ti lọ gbé lọ́kà wá báyìí wọ́n bá fọ́ lẹ́sẹ̀ tí wọ́n ṣe gbogbo wa la nípa ya teacher ní ìsìn kò sí wọn báwo la ṣe débẹ̀ mo ní teacher kan tó ń bá mi sọ̀rọ̀ lónìí ó ní in fact nínú àwọn ọmọ sukùl tóun ní ká sọ pé 100 ni wọ́n tí wọ́n bá ní kóun ò mú àwọn tó lè pass exam wà nù wọn ó ní wọn ju 3 lọ àwọn tó register tí wọ́n bá jọ 100 àwọn ọmọ yìí ò lọ school wọn kàwé mọ́ àwa òbí náà àmójútó àwọn ọmọ tọ́mọ secondary school bá délé ní ìsìn láyé ìjọhun yóò ṣiṣẹ́ ilé yóò ṣe gbogbo ẹ̀ táwọn ọmọ yìí náà bá ti dé ẹ bá wọn láwọn bíi apalọ ẹ bá wọn láwọn ilé fàájì tí wọ́n mọ̀ ṣe fàájì káàkiri tẹ́sí bí bóyá àwọn ọmọ tó ti parí secondary school ni the end of the day ẹ padà rí pa àwọn ọmọ tó jẹ́ pé wọn ẹlòmíì wà lẹ́sẹ̀ 1 ẹlòmíì wà lẹ́sẹ̀ 2 ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ wẹ́sẹ̀ 3 ni àwọn kan wọ́n ẹ̀ṣẹ̀ parí wọn ò tí ì ráyẹ institution lọ àmọ́ àwọn òbí ti wò wọ́n rán débi pé bílù ṣe rí bílù bá tiẹ̀ wá rí bákàbákà ṣé lórí àwọn ọmọ yẹn ló yẹ kẹ́ ẹ wá máa gbére tì yín lé lórí pé káwọn ọmọ ọlọmọ ṣe yahoo kẹ́ ẹ má mójútó àwọn ọmọ yín mọ́. ìjọba ẹ ràn wá lọ́wọ́ o gbogbo secondary school ti bàjẹ́ nílẹ̀ Yorùbá o tá a bá sọ pé àwọn ọmọ lọ́jọ́ ọ̀la wa ọjọ́ ọ̀la tí bẹ́ẹ̀ nílẹ̀ yìí ọ̀fẹ́ dá mọ́ o àwọn ọmọ secondary school ní ìsìn wàhálà tí wọ́n ń fà ojú tí ń ṣẹlẹ̀ láyé institution lọ o ẹjọ́ gbogbo eléyìí àwọn nǹkan tó yẹ ká mójútó ní ìlú ni báwo ni school wo ṣe padà sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ ní ìsìn àṣẹ yẹn àwọn nǹkan tí ò necessary ìlànà sọ̀rọ̀ lé lórí ẹ dákun part 1 fídíò yìí lélẹ́yìí ẹ dákun ẹ bá mi share program ẹ make sure ẹ share rẹ ẹ follow ẹ máa tún lọ sórí YouTube mi o ẹ wò ẹ lọ subscribe sórí YouTube mi ọ̀fẹ́ ni wọn ì gbowó ẹ lọ sórí TikTok mi ẹ bá níbẹ̀ Àmọ̀tẹ́kùn Oòduà iná lórúkọ mi ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ẹ dákun ọmọ wa lọ́jọ́ ọ̀la wa o ẹ má jẹ́ kó bàjẹ́ ó dìgbà kan náà.